mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin Nollywood kan wà táyé yín ti bàjẹ́ ẹ wà lẹ́wọ́ yọ́yá ẹ yá ẹ wà lọ́fà ẹ ọ̀fà olórí burúkú ló pọ̀ jù láàrin yín tó ṣe jẹ́ pé wọ́n máa ń rù yín kiri lọ́jọ́ alẹ́ lórí Facebook kan fún yín lówó fún transplant ẹ ti ṣàìsàn o ẹ ti ṣàìsàn o ẹ mọ̀ bó ṣe ń gbà wọn Hollywood lárugẹ ẹ gbé subject of ridicule ní in the society subject of ridicule mo mọ máa ṣe kí ní léra ẹni Nollywood tó bá support rape tó wà lẹ tí mi bá báyé rẹ̀ gẹ̀ Kẹ́ni Adétókun máa ṣàbí ọmọ Fúyèkẹ́ Àlàkẹ́ Àtinúkẹ́ kọ́ ló ń sọ̀rọ̀. We are saying enough is enough for a jungle justice in Nigeria. Bẹ́ẹ̀ ṣe ṣe nígbà tí Dàkólò náà nìyẹn. Bẹ́ẹ̀ ṣe ṣe láyé Crest nípa ti Dàkólò náà nìyẹn tí ìjọba tó sọ victim di accuser. Bí ẹ ṣe ń ṣe nìyẹn. Bẹ́ẹ̀ ṣe ṣe nípa woman tí wọ́n rape ọmọ ẹ̀ ní deeper life nìyẹn. I kept quiet torí pé mo pé Nigeria is dead. Olórí burúkú ní Nigeria. I know Nigeria is dead. No justice for the poor masses. What brought me out? I'm going to do this chat in my dialect because there's no way I can curse you. Pẹ̀lú English. Èpè, inú mi èpè ni. Kò sí èpè back to send tell ṣe sí mi. Ó máa lọ sórí àkọ́bí yín, second born yín, third born yín. Ẹ wà ní ìtaje jẹun mọ́. If you go against my word. Iron Lady on the throne, the Margaret Thatcher, the goddess sister, a spiritualist. Esabod wo oṣù àtàjẹ, àjẹ́ olórí burúkú, àjẹ́ òfò, àjẹ́ pupa, àjẹ́ dúdú, coronavirus máa pa yín tọmọtọmọ. Ìnira lẹ máa fi lo gbogbo babaláwo tó wà nílẹ̀ Áfíríkà, òfò ìpọ́njú kó máa jẹ́ titi yín. Mo ní ẹyẹlẹyẹ ń jẹ sanra, agbára tèmi àdìtú ni. Kò sẹ́ni tó lè bẹ̀ ìwọ tó bá lóògùn mọ́ tó babaláwo ẹni òfò ẹni ìbànújẹ́ babaláwo olórí awo ikú òjijì ni ó pa yín tọmọtọmọ tẹ́ bá sámi wo. Ẹ mọ̀ wípé Mósè ní mi tí a gbé ọ̀pá aró ní fún to demolish the kingdom of darkness. We are saying enough is enough. Blocking mode is activated. If you write any stupid thing here, I'm gonna block your house off. Tálẹ̀ yín Nollywood tí mo lè gbé sáré Buhari yín títí dé bí àwọn ọ̀sọ̀gbẹ́ pẹ̀lú olórí burúkú Tinubu wọ́n ń gba èpè lọ́wọ́ mi ní gbogbo ìgbà ni ká tó wá láwọn bá wèrè yín tó ń gbé àpẹẹrẹ ẹ̀kọ́ sórí tán láwọn ń dádé ta ni kò ní dá fálálẹ̀ kò ní dá fún ọba àtàlálẹ̀ Adétókun bá ṣàbí Esabod ló sọ̀rọ̀ nítorí mo fi wáyé pé mi ò really ṣe ṣáàtì lórí Instagram mo dìdí wà wọn tó pé mọ̀ pé èèyàn lórí burúkú 70% Nollywood bí ilẹ̀ wà orí Instagram yìí bí ilẹ̀ wà ẹ̀yin pàṣẹ wọ̀bọ̀wọ̀bọ̀ ẹ̀yin olè ẹ̀yin olórí burúkú bàbá Ijesha tó bá bọ́ nínú kéèsì ṣóun lọ́kì ó lè tẹ́kọ̀ọ́ ọdún kan I'm a living witness pẹ̀lú sórí bó ṣe ń rape I'm a living witness you will not go scot-free. To start with, I saw the CCTV. I cannot broadcast it. Toro lórí burúkú confidence tó bá lò fún ní CCTV yẹn. After the police has harassed, I've never spoken to that princess, and I don't even want to speak to any but one of you. I don't want to speak to you. That is why I come and give voice note, me come and fly. I don't want to speak to you. Iron Lady, let me use my brain to talk. Kudos to Iyabo. I don't know her. I don't want to talk to her. Why will I talk to her at the back door? Because why everything to so on social media? We just need to pick points. We pick points. Because it will be a repetition. We've seen it. We are not blind. Why I'm not deaf? Picking point. Bí obìnrin princess yẹn ṣe ṣubú yẹn náà. Analysis cannot tún ní lórí. 70% yẹn Nollywood kí lè ta yẹn bàjẹ́ báyìí ná. Bàbá Ijesha sọ nǹkan kan lọ́jọ́ kìíní àná. Ẹ mọ̀ pé ó máa ń pè mí torí agbe tó máa ń ṣe lọ́wọ́ tèmi. Ìjọ́ tí gbogbo yín lọ fi ra yín wọlé lọ́dọ̀ Esther Ajayi. He said a lot. Látòrí Jídé Kòsọ́kọ́. He said a lot. Kò sí ìtayé 70% yín mi ní sọ pé all of you. Kò sí ìtayé rẹ̀ ta sánsán. You are just beggars, useless, idiots.
That's why people don't watch your films again. They're watching violence on Facebook. What toy what on Instagram by? Mo wo video yẹn mi le kote cry ni. Mo wo video yẹn asabiyama as grandma. Tí a bá kó obìnrin 100% ìjọ, kò sí ẹni tí ò tí experience child rape within the family, within the tenants. Àwọn tó bá close mọ́yàn ló máa ń rape yẹn. Some idiotic gods among the Nollywood. You were coaching. Wípé white wọ́n ti ń rape láti 7 years because you are all non-entities. Ẹ kàwé ní ẹ lọ́pọlọ, ọpọlọ yín ti dent. I will shout out you Nollywood names. Wọ́n bí yàlá yín rẹ̀ bẹ́ẹ̀ bá ní ẹ̀yà mẹ́wàá. I will crush you with your children. I will kill you spiritually. If you think you are maybe evil, I will wrinkle and break your wings. Orúkọ ìyá mi tẹ́ bá nídìí. Adétòkunbọ̀ Àṣàbí ni orúkọ mi Esther. Ọmọ Fóyèkẹ́. Ẹ máa kọ́ o, orúkọ gbogbo àtòríkì ìyá mi máa fún yín o. Fóyèkẹ́. Àtinúkẹ́. Ọmọ Yáyì. Àlàkẹ́. Ẹ kọ sílẹ̀. Ẹ̀gẹ̀ Ṣégeyà. Adebayo kò tí l'accident o. Ilẹ̀ ṣì máa gẹ gbogbo ẹran rẹ̀. Ṣòro èyí ọjọ́ tó ti fi ọpọlọ lulẹ̀ tó ti rán ọpọlọ ẹ ti dent. Gbogbo agbára ẹ bó ṣe ń lọ kiri tó ń bribe àwọn ọlọ́pàá kiri. Olórí burúkú violent man rapist Adebayo is a pedophile. Iyabo, kudos to you. Mo acknowledge. Kudos to you. Mi rò pé mi àti ẹ sọ̀rọ̀ rí. Mi tẹ̀ wà accessible láti bá sọ̀rọ̀. Iná lójú iná lẹ́nu níbi tí ṣànkọ́. Mi wà accessible, ìbẹ̀rù ló bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Àti àwọn Nollywood kọ̀ọ̀kan tí wọ́n ń support ẹ̀. Adìẹ ń jẹ́ fún ara wọn lẹ́yìn Nollywood Nàìjíríà. Ẹ̀yin olórí burúkú olóṣì. When I'm abusing and cursing the Nollywood, remember I'm cursing 70%. Including olórí burúkú Latin. Tó sórí polo bí àjẹkù ọ̀gẹ̀dẹ̀ epo ọ̀gẹ̀dẹ̀ bórí ẹ̀ ṣe rí ni orí ẹ̀ kan tó bí ni kò sí ọpọlọ kankan ní orí ẹ̀. You are living in an island here. Ìjọ tí n bá pàdé ẹ lẹ́niwẹ̀, I'm going to embarrass you physically. Tell the Gadi, the police in Ireland now. Olùṣètò yẹ pé ìyàwó wọn àti ìyàwó ẹ̀ wọ́n ti gbéṣẹ́ ìyàwó ẹ̀ wá so many times ó máa ń bẹ̀bẹ̀ ni. Ìyàwó ẹ̀ nǹkan àlejò ni fokò lè dùn mí ní Galway tí ìyàwó ẹ̀ ń gbé. Ẹ mọ̀ jìyà o. Ẹ bá mi pé Jídé Kòsọ́kọ́. Oníkùndẹ̀kùndẹ̀kù bí ikùn ọ̀yà bí ẹni mo mi ẹran yó olórí kólóbó bí kóńdú ọlọ́pàá àti Adébáyọ̀ mo fẹ́ kẹ́ pé bàbá àti Bello àti ọmọ ìfẹ́ mi mo fẹ́ kẹ́ pé wọ́n wá síbí. Adémọ́lá mo ní ìdíyín olóṣèlú ṣítà eré ẹ̀dá ni physically wọ́gọ̀ òdá eyín ẹ̀ pèlè tí ẹ̀ kọ́kọ́ lọ wá owó kó lọ set eyín ẹ̀ ní Turkey. Ṣítà bí àbí kí ni wọ́n pè ṣé ṣítà ni wo eyín ẹ̀ gàtàgàtà yánnayànna. Ẹ tó fẹ́ odidi ọmọ politician ní Ìlọrin tó nà pa kò ní dá fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. The battle line is drawn. Ṣé mọ̀ pé bó ti ń ṣe tó olóṣèlú tó bá ti pẹ́ Nollywood I want to concentrate on you. Olóríire kọ̀ọ̀kan wà láàrin yín. Adìẹ ń jẹ́ fún ara wọn ni. Tí ẹ bá mọ àwọn ibà sọ àwọn àṣírí kan tí bàbá Ijesha ó wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Whether I'm framing it, ta ni yín tèmi ó mọ parọ́ fún yé mi òun parọ́. I'm a true sayer and human rights activist. Èmi ò parọ́ o, ṣé kẹ́lẹ̀ fẹ́ràn mi ni kò dẹ̀ ní dá fún yàrá yà yín. Ẹ lọ bèrè ayé lọ́wọ́ wọn lórí Facebook. Ibi tí mò ń da Facebook rú ní. Ìbàdàn màjámàjá tí ó fi kó ara wájú lẹ́rú. Ìbàdàn mi sí ọ̀gá. Mo sì ti ń sọ̀rọ̀ ní orí Facebook láti 2012. Kò dẹ̀ sẹ́ni tó lè pàgọ́ kóró mọ́. Bọ́tà ṣe ń pọ̀ sí lórí Facebook. Bú mi kí n lògo rẹ ni. Yóò bá ti bú mi báyìí. O lè rógo ẹ̀. Bọ́tà tó ń gbógun tì mí lórí Facebook. Èwo ló ṣe oríire? Èwo ló ṣe oríire tó ra lé tó ra nǹkan báńkù tó tọ́mọ rí? Wọ́n ò lè ṣoríire. Because I will continue to say the truth. Mo rí fídíò
kí tó sọ gbogbo nǹkan tí bàbá Ìjẹ̀ṣà sọ nípa yín, gbogbo ẹ̀yin tẹ́ ẹ dàbí ewúrẹ́ lọ bá Esther Ajayi níjọ́ yẹn, tẹ́ ẹ ṣe gọ̀sùgọ̀sù àti ìyá Fáwúsá Túbalógun, gbogbo yín tó sọ, bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ jù. Ó sọ to the extent wípé yẹngẹ Fúnkẹ́ Akíndélé lóyún fún òun nígbà tó ń fẹ́, bóun ló yẹ kó fẹ́. Ó bá yẹn jẹ jù. Mo ní èmi tí mo jókòó, bàbá Ìjẹ̀ṣà ti yọ okó sí mi ní island rẹ̀. Ó ti yọ okó sí èmi àgbàlagbà. I'm going 61, is only 45. Ìbàbá àgbàdo òde bímọ ẹyọ kan láyé àti lọ́run mú. Ló sì jẹ́ pé olórí burúkú bẹ̀m̀bẹ́ ànábì, onídìí tẹ́lítọ́bì, onídìí rábàtà, olóko ṣẹ́kẹ́lẹ́ níwájú Yomi Fábíyì. Òun náà ò bímọ. Ẹni tí ò bá nírú ẹni kò lè mọ iye ẹni. Gbogbo rádaràdá tẹ̀ kàn ń ṣe tẹ́ ń fọ́n wá na èèyàn. Èyí Nollywood kẹ́ tó jẹ Nollywood kọ́. Èwo wúdù ni. Let me continue. Mo rí fídíò yẹn after I finished my chat this afternoon on Facebook. The CCTV camera was sent to me. Immediately, when you call something confidential, it will remain that way. Ṣé mi tí mo ń ta spiritual tó ní kálukú gbé bùkátà àdánwò wá? Have you ever been declaring my customer name outside and I've been practicing going 8 years? No, I know about the confidentiality. Because àwọn ọlọ́pàá ti harass a woman. I heard, on call record ọlọ́pàá. There are 5 of them tó lọ sí police station. The ọlọ́pàá was talking in English. For woman yẹn pé, if you continue to talk about the case, you'll be arrested. Look at a slap upon an injury. The same thing they did with Dan Davis, one doctor of the that church, only Buruku church for Kilenkwe, ton lori po me okunrin níbẹ̀. We are saying enough is enough to Nigeria rhetoric. Child rape is not permitted. It's not allowed. It's against the law all over the world. We need to protect our child. We need, if you be a victim of a child rape, it will hurt you like the way it's hurting me. Like the way it's hurting Iyabo. Mo ní tó máa kó obìnrin 100% sílẹ̀, 70% ló ní experience child rape. Especially if you are living in a polygamous house, in a face-to-face house. Mo rí fídíò yẹn, olórí burúkú ọmọ òfò ọmọ òṣì, spamless, Lanre Omiyinka. Let me describe your performance in that CCTV. And the ọlọ́pàá, they will receive that CCTV. This is how it happens, it's black and white. Pre-planned, premeditated, Nikini. Ọmọ yẹn ti confess fún yẹn yẹn. Shemo, if you are a victim of rape, bold like you can bold láti lọ sọ. Àwa náà ò lè sọ. Àdẹ̀ tún ti sọrí náà tí family ń bú wa yípa fẹ́ dẹgbẹ́rú, afẹ́ da ibi rú. You know, ẹ mọ̀ thinking àwọn dúdú. Ọlọ́run mọ̀ kó tó pé dúdú ní Áfíríkà. Ìlú tán ti fírí ìkà, ìlú tán ti fírí ìpọ̀njú, ìlú tán ti fírí ìbàyàn láyé jẹ́. Lọ́rọ̀ yín ṣe rí rádaràdá yẹn. Bó sọ pé ní tí gọ́ọ̀mẹ̀ntì fi ń fìyà jẹ yín, iṣẹ́ ọwọ́ yín, irọ́ pípa táyìn gan máa ń pa ló ṣe yẹ kíyàwó mọ́ jẹ yín Nàìjíríà bí yóò sì sì bẹ́ẹ̀ ṣe bá kú nìyí. Àbí ó fẹ́ dá fún Yorùbá nation ni kò fẹ́ dá fún Nigeria government ni. Àní kọ́ ló ń pa Nàìjíríà rẹ̀ kókó nínú continent. Bó ṣe tẹ bẹ́ẹ̀lì tó wọlé, after 2 minutes, princess àtàbúrò ẹ̀ dìde, wọ́n láwọn fẹ́ lọ ra nǹkan ní shop. Wọ́n fi sílẹ̀ nínú ilé. Mo dẹ̀ mọ̀ pé 1 or 2, 3 people, ẹ̀yin náà ti rí fídíò yìí. Ẹ ti rí CCTV capture yìí o. Táwọn olórí burúkú kan tó pé gbogbo ọmọ yẹn máa rùkú wọlé, máa rùkú jáde ní ẹ sunkún lórí àwọn ọmọ tẹ́ ẹ bí. Tẹ́ni pé kọ́ gbé CCTV capture yẹn jáde, ẹ dẹ̀ lè wá educated. In tó ní minor nínú. Nakedness minor, ó ní nínú. Ẹ push woman yẹn títí, ẹni kó gbé evidence, ó gbé evidence ti bàbá Ìjẹ̀ṣà. Ẹ dẹ̀ gbọ́ nínú evidence yẹn tí bàbá Ìjẹ̀ṣà sọ pé ó ní òun ò ní ṣe irú rẹ̀ mọ́. Ṣé bí Yorùbá Nollywood lẹ pè yẹn olórí burúkú yìí? Kí ni ìtumọ̀ mọ́? It's a past tense and present tense. Bí ò ní ṣe irú rẹ̀ mọ́. Mi ò ṣe irú ẹ̀ ń gẹ́ mi ń ṣe irú ẹ̀.
Ẹ̀wọ̀n kan wá sọ pé kó wà glaring pé kíní yẹn ìsàní olórí burúkú lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin Yorùbá sẹ́. I hate you with passion. That is why I don't send my product to Nigeria. I don't. If you don't live in abroad, I don't get my Esabod product to Nigeria. I just hate you. That is why mo fi máa ń fi ìkanra bá yín sọ̀rọ̀ gidigidi. I can't stand you. Liars ni yín. Ká bayé ènìyàn jẹ́. Ká rí funfun. Ká pè ní dúdú bí aró. Ká rí dúdú bí aró. Ká pè lóyìnbó. Gbogbo ẹ̀ ló bá yé yín jẹ́ nílẹ̀ Nàìjíríà. Let me block this person. With a block. Are you getting me? Abaniláyọ̀jọ́ ni yẹn rẹ̀ ń tó lówó ẹ̀ nílẹ̀ ń tó ń ṣorí ire bẹ́ẹ̀ ṣe máa ba yé ẹ̀jẹ̀ ni. Olórí burúkú ẹ̀dá ló pọ̀ jù nínú yín. Ó ní ó ti jẹ́ pé ẹ mọ̀ pé ọlọ́mọ wọnú àwọn olórí yín ni pé kó máa fi ìyà jẹ yín torí ẹ̀yin gan ò sunwọ̀n ẹ̀yin gan Yorùbá ẹ̀yin gan ò dáa. Àwọn ibi tẹ̀lé ẹ fẹ́ lọ. Ọlọ́run gbéṣẹ́ lé yín lọ́wọ́ ẹlẹ́yìn happily. Ẹ̀yin gan ló yẹ kó máa pè lóde ọ̀lọ́ ní Ìbàdàn níná léńdé. You get what I'm saying? Mo ń blocking bí o tó bá ṣe anything ẹ kórí burúkú yẹn jẹ́ kó mọ lórí Facebook. Èpè ó kúnlẹ̀ yẹ́yẹ́. Èpè wú funfun ó kúnlẹ̀ yẹ́yẹ́. Èké eyín òkè tí mo kọ́kọ́ wù bá tàn bí mi ó kúnlẹ̀ yẹ́yẹ́. Ká tó wá lé pé spiritualist. Ó dẹ̀ máa wọnú ẹ̀gẹ́ yín. This fight is not for Iyabo alone. We are in the same battle now. Bẹ́ẹ̀ ṣe nígbà tí Ayimako àti ṣé lórúkọ shine kí lè máa ń pè náà mo tẹ̀ máa ń gbàgbé orúkọ ẹ̀ lẹ́nijọ́ mẹ́ta tó ń gbà tó ń jà bẹ́ẹ̀ ṣe náà nìyí. You are not truthful to each other. Ẹ̀ ń jìnra yín lẹ́sẹ̀. Ẹgbẹ́ náà kí ló wà bí pé kẹ́ ẹ ṣe eré lórí ẹ̀ ń ṣoògùn síra yín ẹ̀ kórìíra ara yín ẹ̀yin gan lọ̀tá ara yín. Ilé ayé ó ní àfọwọ́bà fílẹ̀ vanity upon vanity. I don't bluff for people to bribe me. I've never taken any money from any politician or kings in my life. Whatever tí mo ní láyé, I work for it. And I will continue to remain as a truth sayer. Regardless of critics. Could need that from critics. You are only advertising me. Don't let the song by me. Ìtò ti worst tẹ̀sán onímọ̀ ìbàtọ̀kọ̀ àwọn ọmọ ọkọ mi ọkọ àwọn daughters mi onímọ̀ òǹdó kí ló dé gbọ́ ẹ̀yin lè Instagram ṣó bá dé kí n dó ọkọ ọmọ mi ni bí mo lọ́mọ mi kí ló tí ń lè dókó ọkọ of course yìí mo fẹ́ wo kó táwọn ọmọ mi ń dó pé yóò fà wọ́n ń dìyà tó má ṣe ti mọ́kọ wálé bí granddaughter mi náà bá ti mọ́kọ wálé màá ní wá ń bí o Jesse ibi ní kọ̀kọ́ gbọ́ òkú ìwò mo like àwọn ọmọ mi ni and sharing is not an offense kẹ́kọ̀ọ́ ṣe lọ kò sí tẹ̀lé sọ sí irú èmi kò sí tẹ̀lé sọ sí irú èmi Esabod mi lè ṣe máa sọ̀rọ̀ lánàá ọdún kẹwàá tí mo ti ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ni kò sí tí ẹ ti sọ tí mi ò gbọ́ rí olórí burúkú yìí ó fò múra lékè ní múra lékè ìgbéra kẹta mọ́ ẹni orí burúkú yín ojú kan náà lẹ́ṣọ̀ wá bú mi kí n lo go ẹni bú mi kí n lo kádà rẹ̀ unless má kọ́kọ́ wá bá ẹ bí tàwọn Nollywood kọ èmi máa bá wọn Nollywood mo gbé pé èmi mo múra wá bá yín lọ́tẹ̀ gbogbo àfọ̀ṣẹ́ tẹ́ gbé sínú ilé pẹ̀lú ìkódẹ pẹ̀lú ìwo tẹ́ ẹ̀ bá lò fún mi Adétòkun mọ́mọ́ Fóyèkẹ́ ẹrùkù wọlé ẹrùkù jáde ẹ tí ẹ̀ dán mi wò kẹ́ wúrú agbára tí mo ní ọba gan wádìí ẹ̀ babaláwo sọ fún pé àdìtú ni kò ṣeé tú. Bàbá Ìjẹ̀ṣà wọlé obìnrin yẹn kò nínú ilé 2 minutes Bàbá Ìjẹ̀ṣà ó wo gbogbo nù yàrá olórí burúkú Saheed Balógun yìí náà olórí dàlú olóṣì pedophile orí CCTV yẹn orí o he is behind every bribery to the police tó ń lọ lọ́wọ́lọ́wọ́ òun àti Latin olórí bíi pósí Adélábù agùnmọ́nìyẹ elétè pàpàrà ọ̀dẹ̀ tẹ́ pè ní pírẹ́sidẹ́ǹtì yìí kò ní yẹ gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan yóò máa ní gbogbo tó bá wẹ̀ kó sórí Nollywood 30% olóríire wọn olórí burúkú lẹ́yìn 70 yín sì mọ̀ fún yín lépè ní èyí ò ní ṣe àgẹmọ yín o until tẹ́ bá mọ̀ tó mọ̀ rape until you know the definition of a child rape. Bí Bàbá Ìjẹ̀ṣà ṣe wọlé he headed to the kitchen ọmọ yẹn wá forget ọmọ yẹn sá lọ sí sitting room
Baba Ijesha war. Capture the kitchen yẹn bí ẹnu ọ̀nà ó hàn. Ó kọ́kọ́ gbà nítan. Ó gbà nídìí. Baba ṣe ìdá ní pé kó bá àwọn bọ́bá tẹ̀sẹ̀ wọn méjèèjì. She obeyed. She's a child. It's not the first time, not the second time. Baba Ijesha mú ọwọ́ òsì. Ó kì bẹ́nu. Ó ń sọ̀kẹ̀. Owó bíbí yẹn. In the CCTV. Ó mú ọwọ́ ẹ̀kejì. Baba Ijesha ó gbé ṣòkòtò débí. Ó ní kọ́mọ yẹn di okó òun mú. Naked. And you are still asking for the proof. After he confessed, after you hear his confession that I will not do it anymore. And this is not the first time. He did it with a couple of people in UK, even in Ireland. Tofidele me, I will tell you the story. Rape no one accused of ni don't leak ni Ireland be. That was in the year 2013 or 14, if I'm not mistaken. Because we the blog and buying don't agbe dwewa. Nǹkan wá ṣẹlẹ̀ wá sọ pé èṣù kò ní bó ṣe gbogbo ẹni tẹ́ sọ pé èdì ní èṣù ní èdì ó di ọmọ yín pa. Ẹgbẹ́ bá ti lówó owó yín ó lọ lè èdì ní ó dì yín pa. Wọ́n ló lè ń jalè lẹ́ẹ̀kìní lẹ́ẹ̀kejì léèdì ni. Èdì ò ṣe dé ní. Kí ló ṣẹlẹ̀? Ọmọ yẹn ń gbọ̀n fòkó yẹn dání. About to pull down his trouser. Bí princess àtàwọn èèyàn ṣe rọ wọlé ni. Torí ó ti fẹ́ máa wọ inner kitchen lọ. Let's forget about the video. This guy is very close to me. That is me. Don't get closer to me. At all. Mi ò ṣe súnmọ́. Mi dẹ̀ ṣe sá fún. That is why I don't keep friends. I don't have any friend. A true serial doesn't keep friend. But also, if they are not bloggers, they are miscreants. Illiterate speakers. Torí wọ́n wá láti wá bàṣẹ́ táwa tí ń ṣe for 10 years again. There is one person that invited Lanre Omiyinka for an occasion, for a showcase in Ireland, Republic of Ireland. His name is Adebayo. Wọ́n gbé wá. Ṣé mọ̀ yìí pé Ireland Maisa ni wọ́n àwọn ò náwó bíi tiwa tọ́lá wà ń ṣiṣẹ́ owó ni. Instead of them to accommodate him in the hotel, wọ́n fi sí family house àwọn kan couple tó ń lọ mọ̀. Nítorí ṣe mọ̀ Baba Ijesha ni mo sọ fún yín ní 2014. Èmi ò ń bó ṣẹ́rí olórin eléré èmi ò ń bá wọn ṣe tó lálágbé ni wọ́n bó ṣe máa bá yéèyàn jẹ́ ni wọ́n máa wá wọ́n máa ń tọrọ ni wọ́n ò fún yàn. Olórin alágbe mo lè lo olórin bí mo ṣe lo Saheed Òṣùpá mo bí sọ pé mi direct contact mi ò bá Saheed Òṣùpá rí gbogbo fún marketer ni èlò ló fẹ́ gbà kókó bá ń dẹ̀ wá kọrin bá dé fún mi ní Ireland. Èmi ò ń bá wọn sọ̀rọ̀ lẹ́yìn yẹn. Olórin bí Yínká Ayéfẹ́lẹ́ ṣe kọ fún mi nígbà bá ti dé mi bí ò bá sọ̀rọ̀ marketer ni mo bá sọ̀rọ̀ èlò lẹ fẹ́ gbà. Èmi ò bá wọn sọ̀rọ̀. Ìwọ tó bá mọ̀ kó fẹ́ kí owó wà lọ́wọ́ ẹ̀ má sùn mú olórin àtẹléré ilẹ̀kùn wọn mú wá ni. Wọ́n fẹ́ sọ ẹ́ di màmá olówó ẹni ìdílé mú wá alágbèéní yín ẹ̀ńtẹ́yàn sá fún ni gbogbo yín pátápátá ìdè tó lówó nù yín fún yàn ní nǹkan kan alágbèéní yín. So mi ò bá yín ṣọ̀rẹ́ bí mo ṣe mọ Baba Ijesha ni inú ilé tó gbé sí ó yọ kó sí ìyàwó ẹni yẹn. Kéèsì yẹn ti long ó lò sí lọ́pọ̀ jùlọ Ireland. Maybe they think I'm going to unquote or quote them. Toma bold enough. I want to get case in why I expect them to call me. Told me you save a number in last 2014. I was then a blogger. Oh, your okosi ìyàwó ẹni yẹn. To the extent pé ìyàwó ẹni yẹn recorded. They gave the case to me in 2014. Bí mo ṣe mọ Baba Ijesha ni. Then wọ́n wá kick her out kò nù lẹ́yìn. Iṣẹ́ ìtọ́kọ ẹni yẹn bá ti lọlé Baba Ijesha máa fi okó lé. Though Baba Ijesha proof fún èmi after I interviewed him pé woman yẹn ló ń lé ọ̀hún.
if you want to be to bá fẹ́ last níbí, don't make any multi-block. We might have to block here, recharge me money. Recharge me money. Olórí burúkú ẹ, ó sọ ní ìsìn, ó ní princess sọ pé bọ́ ṣòkòtò. Àbò olórí burúkú, ṣé mo ní princess sọ pé mo ní CCTV ni mo narrate. Àní ẹ gba Yorùbá nation. Ìyá ní ń jẹ mọ́nàmọ́ná kó ìyá ní ó jẹ Yorùbá kú. Torí tí yín ti di. Ṣé princess máa sọ pé wọ́n bọ́ ṣòkòtò? CCTV yẹn tó close mọ́ kọ̀ọ̀kan ló fi hàn. Ebi gan kò gbé ó wà lórí kámẹ́rà ni. Kì í wá tó ń ṣòro ló tún gbé fún ẹni tó tún gbé fún tó jẹ́ blogger ló fi hàn mí. Tẹ́ni yẹn ń sunkún. Ẹni yẹn wà lórí ṣáàtì bí mo ṣe ń sọ̀rọ̀. Ó ń kọ́mẹ̀ntì bí mo ṣe ń sọ̀rọ̀. Etí yín tẹ́ ló di yẹn ó máa là. Blocking ni torí mo ń kọ́ ilé kan lọ́wọ́ mansion ni mo dẹ̀ need extra block. Blocking ẹ̀yin ni mo fi mọ́lé kan. Ẹ má kórìí burúkú yín dé bí ẹgbẹ́ gbogbo ẹ wò. Ẹ mọ̀ bẹ́ ṣe máa ń jáde fún mi. Olórí burúkú yóò ṣì wèrè ayé ọmọ rẹ̀ ò dá. Ọmọ rẹ̀ ya wèrè, ọmọ rẹ̀ ti kú. Kọ́ ọmọ rẹ̀ ò lọ léèwé. Oyè ni mo foyè kò yé ni kò máa ta. Torí ẹ̀kọ́ lẹ ṣe ṣàdá àwọn ọmọ mi. Mo sọ fún yín nípa fídíò. Oní ẹ tó fẹ́ ti princess kò lè gbé kíní yẹn jáde. Gbogbo ẹ tó bá bí princess bá gbé jáde wọ́n tẹ̀ ti gáàgì ẹ̀ ó lò ṣì níyìn. Ọlọ́pàá ti wọ́n ẹ̀ mo ní mo gbọ́ voice ọlọ́pàá. Tó sọ pé wọ́n máa arrest ẹ̀ tí ò bá stop kó gbọ́dọ̀ ṣe live broadcast mọ́. And they are even threatening Iyabo. Ebi de lọ́kọ ìyáláyà yín ní Nàìjíríà èèyàn ọlọ́pàá. Ẹ̀yin olóṣèlú ẹ bẹ̀rù Esabod bẹ́ẹ̀ ni máa kú. Whether bàbá jẹ yọkó náà let's call it. Bó bá tiẹ̀ yọkó tí ò bá yọkó ní abroad tó o bá gbá ọ̀dà éèjì ní ti tó jọkùnrin ó lo ẹ̀wọ̀n. Ó kẹ̀kẹ́ jẹ́ ká kọ́ sọ̀rọ̀ kó dà kó yọkó. Tọ́ǹbù ọmọ yẹn tó ń sọ́ọ̀kì nǹkan. Alo lórí burúkú ló pọ̀ jù nù yẹn ní òfò níyín èpè tó ń jẹ kù ní orí Facebook máa fún yín bí ebi ọlọ́rẹ̀ ẹ kọ́ rí burúkú ẹ kọ́ sì lọ ọmọ tàgbàlagbà ló sọ̀rọ̀ Esabod ọ̀gá bámbam ọ̀gá àwọn blogger Esabod ló sọ̀rọ̀ lọ́wọ́. Mi ti ń blọ́ọ̀kì bí mo ń blọ́ọ̀kì mo sì ń ka kọ́mẹ́ǹtì. Wọ́n bá gbé kéèsì yẹn wá Adebayo tó ní Dulik Hall ó ti ní ti pé ó sì wà ń bẹ́ẹ̀ dòní. Gbogbo àwọn báyẹn mi ò tẹ́ pé mi bá wọn sọ̀rọ̀ mi ní mi lísìn tó fẹ́ fi bá wọn sọ̀rọ̀ ni torí mi ń lọ pátí. Ẹ pé Adebayo kẹbẹ̀rẹ̀ kéèsì lọ́wọ́ ẹ̀ kò ṣáàkù ayé ló wà. Bí ọba lè wà sórí live chat ẹbí lérè pé kí ló tán fi lé bàbá Ìjẹ̀ṣà kúrò níbi tó dé sí. Ó fẹ́ rẹ́pù ìyàwó máa yẹn. Wọ́n gbé kéèsì yẹn wá. That was the first time tí màá rí bàbá Ìjẹ̀ṣà rí láyé mi. As a blogger, I rang him to interview him. Ó ní madam ṣe kò wá rí mi. I think Adebayo dropped him because Peter Adebayo gbé ó jìnnà sí ọ̀dọ̀ mi is about 1 hour drive. Wọ́n drop ẹ̀. Ojú ló ń rojú ṣàánú. Mo bi lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà lọ́dún náà. Ó ní woman yẹn ló ń lé ọ̀hún ló fẹ́ dóhùn. Ó ní woman yẹn ló fẹ́ dóhùn. Òun dẹ̀ sọ pé ṣọmọ pé ó lọ́kọ. Ṣé mo ẹni tí mi ò meet rí bó tún wo integrity lẹ̀ wípé as a Nollywood actor kò lè yẹ kó parọ́ torí wọn ẹ̀kọ́ wa lẹ́kọ̀ọ́ òṣì lẹ̀ ń kọ́ àwọn èèyàn. Òṣì lẹ̀ ń kọ́ àwọn èèyàn. Pedophile ló káàrin yín. Tálí ò lè bá yín sọ̀rọ̀. Tálí ò lè bá yín sọ̀rọ̀ láti olórí yín arúgbó àárín yín bá bloody fúlẹ̀. Ẹ rí ìwé tí wọ́n ṣe fún mi ni. Esabod one woman mopo unguided bombardment. Ọ̀yọ́ gan jìyà Aláàfin tó ń fokó ṣe àdìgé ìwé tó ń pa àwọn ọmọ kéékèèké kiri tó lóun fẹ́ wọn. N kò bá lu àárín wọn táwa jù wọn síta. Ta ni yàláyà ẹ̀yìn Nollywood kò dẹ̀ ń dá fún yàláyà yín. Èyí ṣì èrè ni. Èyí yá wèrè ni. Èyí tó goyin ti lọ yìí. Tí mi ò bá ní similar cases with Baba Ijesha, I can take him as a former friend to side him. Mo ní cases here arise. Mo bẹ̀rẹ̀ sí ń ro 2+2. Ó wá sílé mi ń jọ yẹn. Wọ́n drop ẹ̀. With the hope kò wọ́n máa gbé. Ó láì sórí couch nísàlẹ̀. I'm only using 3 bedroom and I have grown up
children. Ìkan ní room kan, ìkan ní room kan, èmi mú yàrá kan. Ó tó time tó máa lọ wá sọ wípé òun ò níbi tó máa lọ, pé àwọn tó gbé òun wá sí island, they can no longer accommodate him. Bó máa lọ Nàìjíríà títí ìjọ kẹta. Ṣé ti room wà ń bẹ̀? In the middle of the night, I swear by the Holy Quran or by the Holy Bible, whether you believe it or not, that's your headache. Don't share me mo ṣọwọ́ yìí. Èmi alára haga ìyá àdánù ìyóòfù. Ẹ má wo mi gangan ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu mi lẹ́wà tẹ́ bá fẹ́ pa sánná yìí. Torí kẹ́ tó bú mi ò gan ó búra mi. Torí mo burú ẹ wà nínú, mo burú ẹ wà níta. Mo sì bá yí ọmọ gẹ́, ọmọ ò lọ léèwé. Ẹ bú tó kọ ọmọ mi, mo lọ kọ ọmọ mi pa kò ṣe nǹkan kan. Nobody can shut me up. Threat gbogbo ṣe ẹ fọ́lé mi ẹ ṣe gbogbo ṣé ọ̀kẹ́lẹ̀bẹ̀. Kò wá lọlé, ó wá ní ṣé mo lè gbà kóhùn sùn sí ti rúùmù pé tíkẹ́ẹ̀tì òun máa lọ sí Nàìjíríà títọ́. Nígbà tó di in the middle of the night, ibi tí sùn sí nínú yàrá bá dẹ̀ rí tẹ́ni yẹn ṣílẹ̀kùn mi. Ó dẹ̀ fẹ́ sùn sórí bẹ́ẹ̀dì mi. Age wise, mo gbà more than 10 years lọ́wọ́ ẹ̀. Age wise. Bẹ́ẹ̀ bá tètè bímọ gan yín bí lọ́mọ. Àbí 45 minus 60. Ó ń bímọ 14, 15. Màá bí ní ọmọ. Mo ṣe pé kí ló ń wá? Mo láìkì yín. Bí mo ṣe pé ẹni tó gbé wá sí ọ̀dọ̀ mi ni ní òrùjọ́ yẹn pé wá gbé bàbá Ijesha because I'm going to expose him on my blog. Wọ́n ṣe wá gbé lọ nìyẹn. He eventually apologized when he got to Nigeria. Iṣẹ́ ayé ni ògo òun tán rí ni nínú gbogbo Nollywood ilé mẹ́ta lòun ti kọ́. Òun ti kọ́lé àdéjọ́ 20. Òun yẹn wọ́n bá ń gbógun tòun. Ọwọ́ ń bẹ lára àwọn kíní kan ṣe pé ṣé mi olóore. Èmi dẹ̀ ni mo máa ń láàánú èèyàn bí mo ṣe burú tó náà. Gbogbo ẹni tó bá fẹ́ tán mi dó láyé. Wọ́n máa ń tán mi dó láti gan wọn ti bí mi ní. Wọn ò fún mi sísì rí. Adùnfírì ni. Ṣáà ti tàn mí pé tó bá dómi tó ra mọ́tò. Alábí ń ṣe gà sí lẹ́ni. So àwọn èèyàn máa ń rí mi mú gan nípa ìtàn. Torí mi ìbéèrè owó lọ gbogbo mo ti ń béèrè ọkùnrin rí. Dómi kò ṣáà thank you ni ìní cháàgì ẹ. Bọ́bọ́ bá wá ní ìsìn máa fi ẹ́ ṣoògùn owó ni wàláhì tàláhì. Tó mo ti dágbére fókó. Mo ti ṣe ọmọlúàbí. Mo ti ṣe charity fún yín pẹ̀lú bó mi. Ní ìsìn bó bá láyà wá gorí mi. Tó bá rógo ẹ lò mọ̀ láyé. So ó ti dé pẹ̀tà ló gẹ́bẹ̀. Bí mo tún ṣe gbàdúrà fún wéré nìyàn. Mo ti sọ báyìí pé màá sẹ́ndì iṣẹ́ tù sílẹ̀ fún. Kó tó bá lè fi wẹ̀ nǹkan kan báyẹn ló ṣàṣàdúrà. Bó ṣe gbé bùkátà náà dì ní. Kámẹ́rà kan, òun fẹ́ ra kámẹ́rà kan. Míwàwá tó ń lọ Nàìjíríà náà. Pẹ̀lú tó ṣe náà tó bẹ́ẹ̀ ni. Ó ní kí n ra printer fún, mo ra printer fún. Ó ló fẹ́ laptop, mo ra laptop fún. I was talking in 2014. Ó ti tán nínú mi nìyẹn. Because mi ò believe wípé ebi tí ẹ wò bóyá pé wọ́n lára ẹ̀ níbi tó kọ́kọ́ dé sí yẹn lóòótọ́. Bí ideally wọ́n fẹ́ kick it out to me. But after yẹn similar incidences jáde including United Kingdom tó ń pè mí fún. Are you getting me? Lọ́rọ̀ kàpá máa ṣàfọ̀rọ̀gùn. Mo ṣe àkọ́kọ́ tí ẹ̀ kọ́kọ́ ń jẹ mi tó ránú ẹ̀ ń ṣe nígbà yẹn lóò tí mú mi mọ́dà. I think it was in UK last year again. Ebi one mo ti bẹ̀rẹ̀ distance ara mi nígbà tó lóun ti bẹ̀rẹ̀ ìlú ròyìn kúmọ́kúmọ́ tó pè mí gbà yẹn pé mami Aláṣàbí ẹ̀yin màmá fi ṣe ròyìn kúmọ́kúmọ́ kí n máa bá òun ṣí ẹ̀ tí n bá tóun bá ti bú mi kí n máa bú òun padà kí n tó pé mo ní viewers gan ẹ̀rí pọ́ ṣe gbà tó tẹ̀yẹ kí n gbà tó sọ pé Esabod lọ ṣe wíìlì rẹ ìròyìn kúmọ́kúmọ́ tó ní mo lóyún fún Wàsíù ẹ̀rí pé mi ò fún lésì mo kàn ń wò ní kó ti ṣí èrè ó ti ṣí èrè tó bá fẹ́ viewers lọ build viewers ẹ̀ viewers bí mo jẹ́ Esabod ṣe popular tó mo ibi gbàgbó ni má ti dáàbò olórí burúkú yóò fò aláyé ìbàjẹ́ kò ní dáa fún ọ ayé àwọn ọmọ rẹ̀ ọ̀dá àwọn ọmọ rẹ̀ ò kàwé wọn ò ṣoríire so gbàgbó wọn náà lọ gba gbàgbó kò fi ní viewers èmi láwọn national anthem tèmi ó dọ́ kọ́ ọmọ ẹ̀ pa ó dó tẹ́kọ̀ọ́bọnú ẹ̀ pa ọmọ ẹ̀ ti ya wèrè Nàìjíríà so èmi ní national anthem tèmi tí mo sì ti gbà London ló má tún wà tó má tún fi pé mi fún bàbá Ijesha gbogbo ẹ̀yin Nollywood ẹ máa gbọ́ tán ló jí bàtà ọ̀rọ̀ yẹn ó go viral ńgbà yẹn kò sẹ́ni tí ò gbọ́ o news UK gbé o Nigeria ní gamaga ó jí bàtà níbi tó tún dé sí bàtà wá pè mí mo ní bàbá Ijesha
ẹni kó tó jí sí kòtò kí tó fi jí bàtà níbi tó tún fi ẹ́ sí ní London ó lẹ́ni yẹn fún òun ni mo ní afúnni jẹ́ afúnni wọ́n lè fún ẹ́ bàtà kan tó wá máa pe blogger bì ó kókó ń bẹ̀ ó kó lọ sọ́dọ̀ lè má nǹkan ó níyẹn fẹ́ fún òun ní ìwé kóun lọ ṣe security meanwhile tó ìgbà tó gbé bùkátà wà tí mo bú ni ló ṣe sọ pé wọ́n fẹ́ fún òun níwèé o London tó ń wá yìí ẹni tó ń gbé lọ́dún ẹ̀ tiẹ̀ ń kanra òun ò rówó fi sílẹ̀ mo dẹ̀ láì dí àkàn ó lè kọ́kọ́ póòsì fún mi pé o ti kọ́lé mẹ́ta èmi ò kọ́lé mẹ́ta sí Nàìjíríà ó ṣe tún wá máa gbowó lọ́wọ́ mi ṣe tọpọlọpọ máa tàwọn pásọ yẹn wọ́n ti sọ pé àwọn kọ́lé mẹ́fà ẹ wà máa mo ní pásọ kan àwa jù sí ní ọkọ màmá ó ṣẹ̀ṣẹ̀ ṣòpó òun ṣẹ̀ṣẹ̀ ju blọọkì sílẹ̀ ẹ̀tàn ní màmá kò sówó ńlẹ̀ o mo bú tó jẹ́ pé mo ní kò ní dáa fún yàrá ìyá ẹ̀ lẹ́yìn tó pé mo rí ẹ tó ń lọ sáìtì lọ ju blọọkì tó ń gbélé lọ sókè tó wá ní màmá kó sílé nílẹ̀ mo ṣáájú lọ́dọ̀ rẹ̀ ni tó fi ń pè mí àbí mo pẹ̀ pé kò gbàdúrà fún mi rí ilé tó ń mú lọ pọ́n fẹ́ bá wá ìwé security tó máa fi ṣiṣẹ́ ìwé ọ̀dẹ olóńdó di PPS gbà tó ti gbé bùkátà ẹ̀ lẹ́ẹ̀ òun ò rówó tíkẹ́ẹ̀tì padà mo kàn lámọ́ ni so mo ní bàbá Ìjẹ̀ṣà mo ní sísè kò lè jábọ́ láti owó ìmí sí ìwọ mọ́ mo ní láti ọdún tí mo ti mẹ́ mo bí ẹ léèrè ó ní olóòrì yàwó olóòrì fẹ́ yàwó kan outside London èmi ò tẹ̀ mọ̀ pé ṣe legal marriage rí orí iṣẹ́ àti náà mo ti wọ́pọ̀ ló ti ṣe mí lé ní tó sọ fún mi ní pé ìyàwó òun London ló ń gbé outside ló dẹ́ ń gbé pẹ̀lú pé doctor ni ìgbà yá tó ní kí n connect mọ́ obìnrin nígbà mo rí pé mi ò lè fún lówó mo connect this stupid man with Lafunky cream so that tó bá ń gbowó advert lọ́wọ́ wọn á lè ní owó lọ́wọ́ ìgbà ló ń polówó fún Lafunky ẹ pè é Lafunky kó ikú Lafunky tó wà l'Amẹ́ríkà tó ṣe pátí lẹ́nu ọjọ́ mẹ́ta ọtí bàtí yẹn tó sọ fún pé ó yọ kó sóhun ó tún yọ kó sí bí yẹn ṣe pè mí nìyẹn pé kí n máa ń wọ́nu bàbá Ìjẹ̀ṣà kò sọ pé òun wáyà wò ó kò mú má material ẹ wá ni wọ́n fi ṣe ni this man is a pervert ṣé ọjọ́ orí mi ni ò tiẹ̀ bà lẹ́rù ni tẹ́ bá dẹ̀ rí oko tó wà nídìí ẹ̀ ó tó méjì remote control yọ mo ti rìn bá ìrú oko yẹn rí bí tí mo dóko oko tí mo dó láyé mi á tó 50,000 yọ mo ti rìn oko rẹ̀ ó gùn tó apá mi yọ tó yọ wá bá mi nínú ilé àyà mi gáà torí mo máa sọ pé Nàìjíríà ò lóko tí ẹ bá ń wá oko ń bẹ nídìí bàbá Ìjẹ̀ṣà ẹ wáyé màgí irú oko yẹn sọmọdún méje mi ò parọ́ oko ẹ̀ tó rí ìbòtì méjì ìsèǹdò God bless him for that bóyá mi bá wá dó nkú lọ́kọ kí ló sì ń lè dó kí ni fi ń ṣe èèyàn ìbí ń fi yọ̀ ń gẹ̀gẹ̀ mi ni ìyìnbá wá dó ọjọ́ tó ṣílẹ̀kùn mi oko yẹn ni mi ìṣedò mélòó la bonú mi òbò mi tóbi nù pátákó mi ìpò ojú ìwọ̀nú dé tó yẹn mélòó ni abonú mi kọ́ńdó mi tán kí n di àkèrè kí n mọ̀ kẹtàn rìn lẹ́gbẹ̀ẹ́ títì kọ́ ni kí n ló ṣe kí n níbo tán ni I swear to God bàbá Ìjẹ̀ṣà oko ẹ̀ tó rí mọ́ọ̀tì méjì bó ṣe wọlé ńjọ́ yẹn ló ti tú bẹ́líìtì ló ti yọ oko bí àtọ́ pé mo ti máa ń sọ lórí live chat mi wípé ẹni tó bá fẹ́ kí n dògbà kan ayé ìgbà kan ni mi ń fojú rókó ń dòkó yẹn má fọkó hàn mí ó bá tẹ orí ọyàn mi kò lè gẹ kó bò mí ó le bó kìsì mi ṣáàtì orí oko yẹn tó bá ti yọ báyìí bí ṣe gà ní dáńdáwí olóko ògbó òbò tí ò mọ kékeré bí ṣe gà ní pẹ̀lú ìdọ̀ wèrè tí mo gbé wálé ayé bóyá ó ti wo ṣáàtì mi pé mi ń rókó ń gbò yọ kíní ọ̀hún ó tó rìmóòtì méjì àṣepọ̀ òwe ni pé èèyàn ń dẹ́rù oko ńlá parúgbó ẹ̀rù bá mi mélòó lókù tí ń lò lé ayé kéèyàn fokó ńlá bá yé mi jẹ́ bí mo ṣe ní kàn wá gbé wéré ni gbà tó dé Nàìjíríà mo ní kí ló gbé sábẹ́ yẹn ìyá mi ẹ gbàgbé rẹ̀ Ọlọ́run ló fún mi mo ní ìfòkún fún lélẹ́yìí o nígbà tí mo máa gbọ́ pé ó fẹ́ ṣe ọmọ ọdún méje mo dẹ̀ mọ̀ pé láàrin Nollywood ó ní Fúnkẹ́ Akíndélé àwọn tí jọ gbélé rí pòun lòun kọ́kọ́ ń fẹ́ kó tó di pé nígbà tó kọ́kọ́ dé industry ẹ̀yin àti àyè kọ̀ọ̀kan tó dárúkọ náà tó lóun ti dórí ṣóyè yín ó dárúkọ àyíjọ nínú pé náà pé former girlfriend òun gbà táwọn jọ ṣe kinní kan tó ti jọ fíìmù abiyan ẹ má purọ́ tí má purọ́ ẹ jáde oko omi yín ká tóbi àbí ò tóbi tẹ́ bá fẹ́ ká jà mo fẹ́ rí reply yín gbogbo oko tó yẹ kí gbogbo ọmọ Nàìjíríà ní pátá ìdí omi yín ká ló wà
ó lẹ̀rú fi bà mí mi mọ̀ pé kó lè ó yẹ kí n dó ní ìjọ yẹn ni kí ni èjì mi ní 2014 bóyá mo wà 50 àbí nǹkan ó yẹ kí n farabalẹ̀ jẹ́ sí parí kí n lè ṣẹnu mi rẹ́ mo pariwo ni gìrì gbé mi. I'm not joking here o ẹ jẹ́ kó rí yín pé mi bá yín rẹ́rìn o èyí tẹ́ rẹ́rìn ẹ jẹ́ kó rí ìyáláyà yín pé yóò bá fọ̀rọ̀ ya yín bẹ̀ ṣe rẹ́rìn tánú bá yín rẹ́rìn mo ní bó kó èèyàn ṣeré dẹ̀ rẹ́rìn o tánú bá yín rẹ́rìn ṣé mo gbọ́ pé mo ń ṣe kọ́mẹ́dì àbí mo ń acting bí ni. tẹ́ ẹ bá wo orí IG mo lẹ́yìn actors ń bẹ̀ one woman came out yesterday about alleged rape again in United Kingdom from Baba Ijesha. There's one blogger on Facebook called Tuluwani Debi, aka Kwame. I don't record. Tí ma fi lè ní voice note, mo ní voice note tí Yomi Fabi yìí. Bí ní voice note tí Baba Ijesha bí mo ní wọ́n. Baba Ijesha máa sọ kọ́kọ́ fún yín. Àní bọ̀bọ́ yìí ó yẹ kẹ́ ẹ lé kó ní Nollywood ni. Ṣé mo pé máa ń record àwọn èèyàn fún mi gan. Tí mo fẹ́ bá yé ẹ̀gẹ́ tán pátápátá. Ṣé o rò pé o lè lo ẹsẹ̀ olóògbé jẹ́ kí n pull out record ẹ̀. Gbogbo àtọwà London a fi record sàpò àwa jù sí mi pé kí n gbọ́n tán wí. Ìṣe oníkóbókóbó ó ń jalè ó ń ṣòfófó ó ń dọ́kọ ó gbé Pandorus àbí gbogbo àwọn ayé ọwọ́ bàbá bá ṣe Ìbàdàn Ìjẹ̀ṣà ló wà. Àwa wí tọ́jọ́ tó ń bu mi nípa ọ̀rọ̀ ọba Ifẹ̀ wá pè mí padà wí pé o fi kó viewers jọ ni kí n má bínú ibi ni wọ́n fi viewers tó mọ̀ pé ó ti ṣu sásí kòkò lọ́dọ̀ mi ibi ni wọ́n kó fi viewers kò jọ kó dẹ̀ ní dá fún yàrá ẹ̀ láàrin omi nǹkan ó ní kó síbi aṣọ ẹgbẹ́ wa ó máa ṣe ẹ̀sìn ni ìlú òyìnbó a ti set up owó petition yẹn nìyẹn o wọ́n ti jù sí mi lórí petition yẹn àwọn èèyàn ti jù sí mi gan a máa sign òní lè wọ̀ lórí ìlú jẹ́ fi petition yẹn wọ́n ti jù sórí WhatsApp fún mi o tí mẹ́ tó ń bẹ́ẹ̀ ṣe tó pọ́ fẹ́fẹ́ mi gbá viewers ibi ni wọ́n lọ́ fi ń dán kò dẹ̀ ní dá fún ìyá ẹ̀ kí ẹ kọ́kọ́ gbé gbogbo àwọn voice note àwọn tó máa ń record tó máa ń ba ayé wọn jẹ́ Baba Ijesha jọ́tẹ̀ lọ sọ́dọ̀ ẹ̀ sága ìgbogbo tó sọ ń pa gbogbo yín pátá obìnrin ká yẹn play voice note ẹ̀yọ̀ kan kó bá mi pé mo mí ní business pẹ̀lú ẹ̀ ni o. Esabod mo bẹ̀ yín. ló ń wí bí báyìí. mo pè yín ní kọ̀rọ̀ mo pè yín ní bàbá mi ò kí ń sojú ṣáájú lójú èèyàn. ìgbà tó bá nìyẹn o. ẹ̀yin ẹ̀ ni mo ti máa ń jẹ́ kó mọ. ẹ pé April 2020 ni lẹ́yìn tó ti lọ́n fi mí ṣe ìmùrùn kúmọkùmọ tó fẹ́ fi mí gá viewer tó àmàkọ́ Esabod lọ ṣe wíìlì rẹ Esabod lóyún fún Wàsíù Àyìndé Esabod ìròyìn kúmọkùmọ lélẹ́yìí Esabod gbé ewúrẹ́ lọ́jà gbogbo báyìí mo ti wá fáṣí ẹ̀ ẹ̀bẹ̀ yẹn ló ń bẹ̀ ń bíbà ẹ yẹ kí n sọ rìkọ́dù àwọn èèyàn ṣé bọ̀bọ̀ ìkọlé ṣá tó lórí ilé mẹ́ta lòun kò mí rò pé ó ní nǹkan kan ó jalè jù ṣé o rí ó mọ́tò sọ ni Ìbàdàn mèsì ọ̀gàn májàmájà ebi ń dárí jiyàn ṣé kó ti bẹ̀rẹ̀ lẹ́yìn tí ọba yẹn wá wò bó ṣe bọ́ sí mi lọ́wọ́ lẹ́nì ń ṣiṣẹ́ débi tó lápẹ̀rẹ̀ ibi ni wọ́n ń ṣe blọ́ọ̀gì fún lórí pé ọba Ifẹ̀ wọ́n ń gbalẹ̀ àti ìbà ẹ̀ ń ṣàtà ẹ̀ sí ebi ò ń dárí jiyàn báyẹn tẹ̀bọ̀tì bá ti wá tẹ̀fẹ̀ ẹnu tí mo fi máa ń dárí jiyàn because aries ni mi àwà vengeful adẹ̀wà spiteful tó bá fi náà jó mi ẹ̀rí gbogbo àwọn tó máa ń bú mi lórí Facebook yẹn tó kún bó lò ṣe ẹ̀rí pé màá lúgọ máa yọjú máa gbé sígà sọ́wọ́ máa download ẹ̀ mo lè má dà wọn lófo oṣù mẹ́fà tó máa di kó ti ń rẹ̀ wọ́n ti ń ṣe ṣáàtì míì pé nígbà tí Jésù ọkọ̀ dàbò wọn ni kò ní dá fún yàrá yẹn máa kọrin wọlé ni pé máyì lọ àjàǹtí ele ìgbà yọ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o àjàǹtí ele tí máa wá tẹ̀fẹ̀ inú mi tán inú mi ayé ṣe yọ bọ́ Baba Ijesha ibi ìwọ̀ jáde fúngbà tó bá Ifẹ̀ jẹ́ kí n play tó play lẹ́ẹ̀kan yẹn kẹ́mọ́ ìbáyà pé mo ní nǹkan tó wá dọ̀jí ń bẹ̀ bí àkọ́kọ́ wá dọ̀jí ń bẹ̀ jẹ́ kí n August 20. lórí èèyàn tí mo jẹ́ mo kéré lọ́jọ́ orí ṣùgbọ́n Ọlọ́run pè mí ní nǹkan mo bẹ̀bẹ̀ nítorí orúkọ tí mo ní I am from Ifẹ̀
dẹ̀ bẹ̀bẹ̀ pé ẹ jọ̀ọ́ mo fẹ́ gba nǹkan yìí lọ́wọ́ yín ẹ jùúlẹ̀ fún mi mo dẹ̀ bá yín sọ́n kọ̀rọ̀ mo bá yín sọ́n bàbá ẹ dẹ̀ tàn mí ẹ tún sọ fún mi pé kí n ṣe ìròyìn kúmọkùmọ kí n sọ pé ìjà ti parí. ẹ wo game to play ngbà yẹn tí n bá scroll up ó wá sọ àṣírí ọba Ifẹ̀ fún mi ó lóun àti ọba Ifẹ̀ yìí pé ńgbà tó ń fún actor yìí ọmọ gbígbẹ kan lára yín tó ń ṣe Latifu àbí kí wọ́n ń pè tó ná pé wọ́n lọ sí Ifẹ̀ fún award ó lọ́ba Ifẹ̀ lẹ́sẹ̀ ó mọ̀ọ́mọ̀ ṣe kìíní yẹn fún yín pé ọba Ifẹ̀ gbé kọ́ńtíráàtì fún òun olùyìn jìbìtì so gbàtẹ́ wá ní pé gbogbo àwọn èèyàn ń pè òun wípé ṣé ò rí Esabod pé ṣé ò rí Esabod ni Gistlover ní kí ló wà lẹ́nu mi ó kó bàbá rẹ̀ níbẹ̀ lẹ́nu mi àbí oríire ò pé ní Gistlover ibi Gistlover mi ló bí pé kí ló wà lẹ́nu mi ẹ pọ́n bàbá rẹ̀ ni olùsí orí àgàgà Gistlover ibi òbẹ̀rù ajọ ní wèrè ni o jẹ́ kó rí ẹ̀ ó pé má béèrè dìdìn lọ́wọ́ mi pé kí ni ń bẹ lẹ́nu mi kí ló jọ ó kó bàbá ẹ̀gún oògùn tó yìí bàbá ẹ̀ tó dà tó kó ẹ̀ dàbí okó aràn ọ̀nù oyè yín àwọn kìnìún tó máa ń sẹ́ndì sí mi pọ̀ ó wá sọ fún mi pé ọba Ifẹ̀ gbé iṣẹ́ fún un èmi ẹlẹ́nu ṣípòtì olùṣe olórí burúkú oníkórópọ̀ mẹ́jọ asòpá Gistlover asòpá okú èèyàn dé ẹgbà mí o gòsì olóṣì awọ́nàbí yóò bá fòrò yàrá yà ẹ̀. Fọwọ́n ọdún tó. Òye mi ẹni sí òkè ẹni àbíkí Adéjẹgà bá. Ẹ ti gbọ́ àwọn rìkọ́dù àwọn èèyàn tó máa ń jù sí mi nìyí o. Kò yẹ kó máa bú Esabod rárá. Òkè pé kò yẹ kó máa bú Esabod ó ní ẹkọ pọ́pùlà. Ó pọ̀ o ìkànnà tó ni. Tó bá súnmọ́ yẹn wá ń gbọ́ rẹ̀ wọ́n dàbí. Ó máa báwọn èèyàn sọ̀rọ̀ á máa rìkọ́dù wọn. Àwọn èèyàn wa ni orí Instagram bọ́ra aṣọ bọ́rí mọ́tò ní mọ́tò bọ́rí kìíní kan àwọn èèyàn máa ń wò wọ́n máa bèèrè lọ́mi ẹ gbọ́ ọjà ti kọ́ hòtẹ́ ẹ gbọ́ ọjà ti ra kìíní kan màá ní yes wọ́n ti rà á lókè mi pẹ̀lú yẹn èèyàn tó bá ní èèyàn méjì tó pàdánù irọ́ ní ọ̀dọ̀ ń pa fún ìbámọ̀ ẹni tó ń pa fún ìbámọ̀ irọ́ lòun pa. Bẹ́ẹ̀ni. So to save all those conversations ọ̀rọ̀ Àbíkẹ́ tó máa ń sọ gbogbo bó ṣe wà ní club kan ní òun lóhun àti ẹ̀pàdé ní ọ̀dọ̀ olórí burúkú ọmọ olè ọmọ ṣinṣin tó wà ní amọ̀dẹ̀mọ́ olè gbébọn bí ìjọ tàbíkẹ́ mo tí yóò tó fẹ́ dùn gbogbo ẹ̀ lọ́wọ́ àgbẹ̀ gbogbo ẹ̀ ló kún ọwọ́ ẹ̀ ṣéṣe ayé náà lélẹ̀ so tí ọba Ifẹ̀ tó ń sọ yẹn nígbà tí mo bẹ̀rẹ̀ sí ṣe kíní ọba mo bá wọn Nollywood olórí burúkú kan pé ó súnmọ́ yèwé ó bá sọ̀rọ̀ ó wá lóun fẹ́ gbà kan ibi ló lo láyé kókó mọ̀ pé bàbá láyé ipò ọwọ́ tèmi ló wà Gistlover kakúlù fún yàrá ìyá ẹ̀ Gistlover kakúlù fún yàrá ìyá ẹ̀ wèrè pàdé wèrè gé àjọ tátán Gistlover èmi ìdórí ìwọ́ọ̀lù ẹ̀ o kí ló wá débi olùsí amukun mẹ́kọ ọ̀dẹ̀ oní múlíkáńkákò onílẹ́pọ́sì níka tó ní mi ìpè ẹ̀ ń bí Gistlover máa dẹ́rùbà Káyọ̀dé mi o èmi burú o má ṣe wèrè Gistlover má ṣe débí o pẹ̀lú béèrè dìdìrìn kí ló wà lọ́wọ́ mi ó kó bàbá rẹ̀ tí gọnọrí àti jẹni mo fi ń sẹ́nu ó lè ṣì píìrọ̀fàì àbúrò èmi wà lára àwọn tó ṣe kúbẹ́kúbẹ́ lórí wájú ẹ̀ ni ìkan náà tún ni. ó discover ara ẹ̀. àwọn ará London ló ń rìkọ́dù fún mi o. Ọlọ́run pé ọ̀rọ̀ tí mo fẹ́ gbọ́ gbogbo nìyẹn táwọn èèyàn bá ń sọ̀rọ̀ mo ní tọ́lọ́run ò bá. ṣóye yín kátàkátà olè jíjà fídó owó ẹ̀ ló wà. It's good in recording people and gossip. But ẹ wá wo gbogbo ọdún tó ti gbé fún mi láti 2019 gbogbo 20 ẹ pé mi ò play rẹ̀ lórí live chat mi ì fi báwọn yẹn gẹ̀ mi ò ń gé àbáyìn anybody lè sọ̀rọ̀ yẹn especially tó bá jẹ́ public figure ó lọ sí Gistlover mo kó bàbá ẹ lọ́wọ́ ó kó bàbá rẹ̀ gan òdùn ó kó bàbá ẹ ó kan
ó mú òṣì wá bó ṣe láwọn wèrè lèmi náà ní wèrè o máa gbé ẹ wá Egypt orí àpé wá Gislova aláyọnu sọ òfófó túlétúlé orí àwọn wèrè tí àwọn kan tí ń ka score wọ́n ní Gislova 0 iye wé 100 ó fẹ́ fọwọ́ kékeré gbà ńlá ni ẹ fi ilẹ̀ ó fẹ́ fọwọ́ kékeré gbà ńlá ni máa tú díẹ̀ máa tú dédìí àrò má ta sẹ́mi o èmi ti wo èmi ń gbábẹ́rẹ́ o má ta sẹ́mi o bó ṣe ṣe gbábẹ́rẹ́ wèrè kan láàárọ̀ yìí ojoojúmọ́ mò ń bó ṣe gba mẹ́wàá ni. ẹ wo tactics tó ló ń bẹ̀yìn gbogbo ìwẹ̀ tó ń ṣe ìròyìn kúmọkùmọ tó ń lorúkọ mi I didn't send her just looking for a publicity ó dẹ̀ like láti máa lábò torí ó ní kò fẹ́ lá òbò mi ń jọ yẹn ìjọ mo dẹ̀ ti délé ayé èmi ò like kó máa lá òbò mi ò like ẹ̀ bí mo ṣe yàndì tó tí mo ṣe aṣẹ́wó tó tí mo dókó tó láyé mi mo lè do para oko mi ò lè tẹ́ òbò mi lẹ́kọ̀ọ́kùnrin ńlá ìwọ̀n eku ni ìwọ̀n ìtẹ́ torí mo pé mo wà ẹ̀ńdó òbò mi tóbi gan mi ò rí irú òbò yẹn nídìí obìnrin rí kéèyàn rò bíyà pé bọ́kọ̀tọ́ ló ń gbé sẹ́nu kọ́ lọ́rùn mi nídọ̀ ẹ̀yọ́ mi wẹ́ fi Gislova lẹ̀ ẹ fi Gislova lẹ̀ mo rí pé tí ń tẹ̀ sí lójú ẹ fi Gislova lẹ̀ ọmọ àlè ni ẹ fi sílẹ̀ tẹjúmọ́lé ẹran yòólú idiot ló bá sọ fún mi gbà yẹn pé ọba Ifẹ̀ ìjọ tí mo ṣe document mo gbé video documentary mo gbé jáde is not hearsay bí wọ́n ṣe ń gba ilẹ̀ wọn ní Ifẹ̀ táwọn ará òkú tán sẹ́ndì sí mi olólù ń jìbìtì ó ní àwọn làtí àbí nǹkan ọmọ gbígbẹ kan tó ń ṣe ó má bínú mi ò bú ẹ ò sí lára wọn ṣùgbọ́n ìbúlẹ̀ mi mọ́ fi ń describe èèyàn tóró gbẹ ó tẹ̀ ti gbẹ jù mọ́ mu mílíkì. ó ní ó sọ̀rọ̀ nípa àwọ́dù kò sí àwọ́dù bí ọba Ifẹ̀ bó ṣe ṣe kinní kan nígbà tó wá di pé wọ́n ń bu mo bí ó wá fẹ́ bá mi sọ̀rọ̀ níjọ́ yẹn mo rántí mo wá ń kọ́ ọ̀tẹ̀ tí mi fẹ́ bá sọ mo ń kọ́ ọ̀tẹ̀ mẹ́sẹ̀jì mo kò fẹ́ fi ó tún fẹ́ sẹ́ndẹ̀ sẹ́yìn kan nìyẹn pé mo fẹ́ gba nǹkan kan lọ́wọ́ mi mo fẹ́ ṣe kinní kan lọ́wọ́ mi. ìjọ́ tó gbókó wọlé tí mo ní pé kí ló wá ṣe ó ní mo fẹ́ lábò yín ó máa ń lábò ẹ̀ pé bá dẹ̀ ṣe ń ṣe ṣáàtì náà ó máa ń ṣẹnu báyìí ó láwò bò dànù. ìyí tí mo wá sọ ni wípé ṣe wá rí fídíò ọmọ tí mo rí yẹn mo wá ro 2+2 nǹkan rí ò sì lè dánmọ́ nítorí nígbà tó ń bá wà lé ayé oko ló sọ pé ọlọ́run mo fẹ́ lóko ó gbàgbé kó béèrè síìdì tí ń bẹ nínú àtọ̀ kó béèrè ẹ̀ oko béèrè sí ń bímọ sósì tòsí ó dẹ̀ sọ pé ó ti sọ tẹ́lẹ̀ olóò close mọ́ olórí burúkú sanwó coronavirus lórí gbogbo ọmọ tó bí pátá àtìyàwó ẹ̀ sanwó pósí nínú ilé ẹ̀ sanwó òṣì ó sorí pẹtẹrẹ bí ewé mọ́ínmọ́ín ó lòṣì sanwó ikú abẹ́rẹ́ gbé Instagram mi lọ ó mọ̀ tí mẹ́mi lára mo ti ní Facebook fan page tó yẹ pé almost going to 1 million wọ́n ń gbé lọ péjì mi wọ́n pẹ́ gbé lọ àmọ́ bá ṣe gbọ́ mọ́lé ọkọ ẹ̀gbọ́n yín tún padà wá ló wá ti ń gbé mi lọ lórí Facebook màá tún gbẹ burú yọ gbàbí mọ́ gbà bẹ́ẹ̀ bó bá dé mi ní kóróbó tó màá tún gbà bẹ́ẹ̀ yọ torí ìrìn mo máa búyàn wọ 90 years mo bọ́ lọ́ọ̀dá mo máa jà lórí social media violence ni ká kúlù fún ẹ ìyẹ́ ò mọ̀ mi kú ni ìyẹ́ ò máa mọ̀ mi kú ni Gislova ló lò sí ọmọ tí ò lẹ́kọ̀ọ́ lé èmi ń bá ghost sọ̀rọ̀ ní ìní blọọkì ẹ ó fẹ́ wá dán mi wò lénìí ni máa bú ẹ tó gẹ́ wípé wọn ò ní rí ẹ mọ́ lórí sórí Instagram wọn á ní kí ló ṣe ẹ́ wọn ni wọ́n ti gbé ẹ lọ sí psychiatric hospital wèrè pàdé asínwín lèmi àti ẹ onígbó pàpọ̀ ìgbàgbé ó pàdé ọmọ Làkàlàkútà Republic ni. ẹ wá gbogbo ìwà tí bàbá Ìjẹ̀ṣà ti wù in the past is a pervert gbogbo èèyàn ló fẹ́ dó pátá gbogbo ènìyàn ló fẹ́ dó pátá either by force ètò fún wa bá mi nú yàrá is by force ṣèbí èèyàn máa ń toast èèyàn kó tó dóyàn
ó yẹ kó ti sọ fún mi kó dálẹ́ kó tó sùn wípé màmá mo fẹ́ gbọ́ṣẹ́ yín wò adẹ̀jọ́ dínàdúrà dókò bówó dé. ìyẹn ló wá jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ Nigeria government ikú òjijì kò máa wọlé yín lọ látòrí rẹ́ẹ̀pù assembly minister ọlọ́pàá ṣẹlẹ́yìn ọlọ́pàá yẹn ìbọn yẹn ó máa ti dí yọ ó máa blow yín dànù. ẹkún ọ̀pọ̀ nǹkan wá ní èmi ayé ìgbà kan dẹ̀ ní security lòyìn mi ká inú ilé mi gan ní security kámẹ́rà kún gbogbo ilé mi ní ìsìn ẹ tó fẹ́ kó pàdé ẹ tó máa pa òun. ẹ mọ̀ pé ọdún tẹ́tí náà mi ì lápá lójú rí ẹ mọ̀ ọdún tí mo ti ń gé eégún lẹ́yìn ọ̀rẹ́ ìbí máa ń tẹ̀lé eégún kiri Ìbàdàn ni mo máa ń jà kiri Ìbàdàn béèrè mi láti mọ̀lété dé ìdí ara rẹ̀ kẹlẹ́ ń béèrè tó kún babọ́ dẹ̀rìn wọ́n ní kékeré ló ti ya wèrè ìbí máa ń jà ọkùnrin mo sì mọ̀ ń bá jà èyí ò lè gbá mi létí kó wọ́n ó máa absorb ní ibi tí ń jẹ̀yà sí pẹ́ mo dẹ̀ máa jẹ̀yà 100 ni. wọ́n fi kátẹ̀ sọ pé woman yẹn ẹ̀yin èèyàn lẹ push woman princess yẹn I don't know her second name ó gbé video confession kìíní jáde ètò wọn sọ wípé kò tí àti ìdó but you can listen tó sọ wípé mi ì ní ṣe irú rẹ̀ mọ́ he has complicated himself you are bastard. Henceforth, you know, on my www.esabod.com I have almost 30 million Google traffic there. Mama blog yẹn pẹ̀lú ju yẹn ní Hollywood tí mo Fábíyì tí ẹ ń lọ bẹ̀ Yomi Fábíyì lọ sórí esabod.com náà. A gbọ́dọ̀ mọ olóṣìẹ́ mo ní voice note ẹ wà níbí jọ́ tó ń sọ̀rọ̀ àwọn Hollywood. You know why I recorded you? Because tí n bá ti rí pé ń gossip. Because I don't gossip. I will kọ́kọ́ lọ́rọ̀ bọ́ tí ọlọ́rọ̀ bá bọ́ kí bá bọ́ lọ́rọ̀ ó ṣe ni Mama Esabod. Nígbà tó ti ń sọ kọ́tọ̀kọ́tọ̀ nígbà ìjà tó yàn yín Mako àti Lizzie Anjorin mo ṣe sí blocking the street. Ìjọ yẹn náà nínú kíní blocking kíní yẹn mo bí ẹlẹ́rìí pé kí ló dé tí díẹ̀ fi tóbi mọ́ mi mo fi gọ́ kí ló dé okúrí ni ṣé obìnrin ló kọ́kọ́ wálé ayé ni tó tún fi ìdí gọ́ màmẹ́ kò sọ̀kọ́ ni ẹni àbí ká sì mọ́ wò ó rí nǹkan kan mú níbi ìyẹ́ wàá gbé di ọ̀hún àfígbà tí eégún bá gbé ẹ̀kú tó gbé ẹ̀kú ẹmọ eégún adó tó máa ń rè dí kiri àtàwọn eégún ọ̀gàn kí tí ń bẹ ń kú dé tì ń bàdàn. Ìkan bó ṣe yẹ kó fáìn tó nǹkan méjì ni ó yẹ kí wọ́n yẹ mi Fábíyì nǹkan méjì ló yẹ kó lọ sínú ayé ẹ̀ torí ìlèdú ẹ bí mo ṣe láìkè èèyàn gíga tó bí ìlèdú ẹ ìkíní òun ó fìtífítí bí ihò oko. This lover ó ní get out kákùlù fún àwọn tó dá ẹ na Facebook you think you say you dey all the madness wey eléri burúkú this lover kò ní yẹ alájẹ òfò ló ṣe mọ́tò ní ó pọ̀ babalaku babalẹ bó ti wà lórí Instagram kó tó dé ebi ń lọ wá sórí Instagram ni abeléri ibú this lover ni ọmọ tó rí rẹ̀ ti gbà bọ̀dẹ̀ ọmọ tó gun ìdílé ń bá jà ọmọ òfò ọmọ ọ̀bànújẹ́ this lover egungun ààrẹ omi ààrẹ yóò di kíkan lágbára Èdùmàrè àwọn tá ní òǹbàgbàlagbà blogger tó ti wà kó lórí burúkú ẹ tó bẹ̀rù orí burúkú lórí IG ò ń ṣe èrè ó yá wèrè ta ló invite ẹ wá síbí òfò ló ṣe tọmọtọmọ. babalẹ́kú la fẹ́ blọ́ọ̀gì àmọ́ tá a máa blọ́ọ̀gì láàrẹ òkú èèyàn coward it's only a coward that will be interacting without showing face. You're a coward, you're a 419, you're a fraudster, you bastard motherfucker. How do you know pé Facebook mo ti ń ṣorí burúkú? So when I'm anje mi wò kò dẹ̀ ní dá fún yàrá ìyá ẹ̀ ikú òjijì ni ó pọ̀ just over ó fò ló ṣe ìbànújẹ́ yóò gẹ̀tì ẹ̀ ó ní gèrè gbogbo tó ti inú ẹ̀ jáde àbúrò sọ mi dà àwọn Nollywood tó ń sá fún ẹni ọ̀gá ni mo jẹ́ nínú iṣẹ́ yìí ó fò ló ṣe gbogbo àtìrandíran ẹ̀ ní ṣoríire lórí ilẹ̀ àlàyé akọrí burúkú ẹ lọ́dọ̀ Esabod tọ́lọ́ jọ́ méje màmá fi ṣépè fún ẹ pẹ̀lú ṣáàtì akọrí burúkú ẹ lọ́dọ̀ mi èmi lórí kí tó fi ń bú mi kó lọ píìkì lọ́dọ̀ àwọn haters lórí Facebook kó dẹ̀ tún ní dá fún ìṣẹ̀dẹ̀ ẹ̀ mọ́tò ni ó pa ìṣàdẹ̀ ẹ̀jẹ̀ igi lover accident ló máa pa ẹ́ bó lọ bá mọ́tò yà bẹ́ẹ̀ ta ló gbóyàn fún ẹ tó ní tọbẹ̀ ṣòro ó, lórí burúkú ọmọ òfò ọmọ ìbànújẹ́ ọmọ ọ̀yà rí tó bú sẹ́kún
mi rò pé wọ́n wọ́n ẹ̀ lé pé ìrìjọ́ tó ti ń ṣorí burúkú ẹ̀ máa wọ̀n fún ẹ Congo ni Congo máa wọ̀n fún ẹ ní máa di àjàgà ẹrù wíwo máa dìlé ẹ lórí tí ẹ babaláwo àtàfà ò ní lè wò ó ní ṣe àṣejèrè láyé ẹ ọwọ́ tó fi máa ń kọ̀kọ́ kúkọ yẹn ọwọ́ yẹn tó bá fi ń gbé ọmọ yóò mọ dòkú mọ́ ọ lọ́wọ́ ni ta ni ó gbé sábọ́dù òkórí bọlé ṣé pàtó wá ń kọ́mẹ́ǹtì bí lákọ̀ọ́kọ́ fẹ́ kí n sọ pé how are you this lover kò ní dá fún yàrá yẹn gbọ́ pé mi wá friendly ni ebi mo wà friendly ebi tí mo ti sálárò gbogbo ìṣẹ̀dá tó ń bá yé wọn já yé ẹ̀ máa bàjẹ́ ni bó bá ń kójọ yóò mọ̀ dò ni bí ajere gbogbo apẹ̀rẹ̀ àgbàná mi ọmọ mọ́ máa ti blọ́ọ̀kẹ́ mo sì máa blọ́ọ̀kẹ́ o mo sì máa blọ́ọ̀kẹ́ o bọ̀bọ̀ ò lè ṣe fẹ́ tó bá blọ́ọ̀kẹ́ ò lè rí mi mọ́ bọ̀ mo fẹ́ kó o forí ẹ̀ gbèpè ó ti ń ṣìṣe láti jọ yìí ṣiṣẹ́ kó máa dé bá ẹ Gistlover ìṣẹ̀dá ọkùnrin obìnrin tó wà lábẹ́ Gistlover ní ìwọ́tọ́ jẹjọ́ ń rọ́nẹ̀ ṣiṣẹ́ kó máa dé bá ẹ gbogbo tó bá ń ṣe òní ní àṣeyọrí ìyàwó èrè ló wá bá ìyà tó ti sán lórí ó gbọ́tọ́ ní wọn ti bá yé àwọn ọmọ mi jẹ́ mo dẹ̀ lò wọ́n mọ́ gbà ní kò ṣe nǹkan kan káwọn náà lọ́ba tí wọ́n jẹ́ ọmọ rí yóò dọmọ alárìn kiri yóò dọmọ tó mú gbó tó ń jalè kiri orí títí òní gbogbo ọjọ́ ayé rẹ ó mọ̀ fi wá mi okun wọ́n fún ọ ní bíìbù yóò mọ̀ sókè wọ́n mọ̀ ṣe ń jẹ fún yín ta ni ẹ ebi wà lára yín ni ọ̀gá yín tó jẹ́ president yín gan ń jẹgba àwọn ọba yín gan ń jẹgba ìwọ ọkùnrin obìnrin tó wà ní gbẹ̀gẹ̀ ní ìṣẹ̀dá Gistlover yẹn mo pàṣẹ pẹ̀lú agbára ìgbéwọ̀ àṣẹdànù kó máa gẹ́tẹ̀ láti wákàtí àti òwọlé ó rò pé àwọn ìpè kéékèèké tó ń fún ẹni òun bá spiritualist tàka